ẹnìkan ò lólé ayé gbó ìgbàlaṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókó lu Ìlọrin gbogbo ẹ̀yin alágbára ẹ lọ wo Ajílẹ̀jà lónìí lórí Òkìkí Premium TV lórí YouTube kẹ́ ẹ mọ̀ gbẹ̀yìn alágbára ẹni tó bá lágbára títí tó rò bí n pé kò tún sẹ́ni tó lágbára bí òun bọ́ba yé ò bá rí ọ ọba ọ̀run wẹ̀ ọ̀tá fàsókè yìí ló borí. Hello guys, welcome back to my YouTube channel Lẹ́yìn Ìtàgé, where we give you Yoruba movie reviews about latest and the one we've watched. If today is your first time of coming across this channel, kindly subscribe and don't forget to click on the notification bell. Ó yá o, ẹ kú kalẹ̀ yín èèyàn wa o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Yoruba movie. Èwo tún nìyí tí mo mú wá, Ajílẹ̀jà, ó ti ń show lórí Òkìkí Premium TV báyìí. Ajílẹ̀jà follows the classic Yoruba storytelling style, rich dialogue, emotional confrontations, and layered moral lesson. It doesn't rush. Instead, it builds slowly, allowing viewers to feel the consequences of every action. Not every opportunity is a blessing. Some are trapped dressed in gold. Ẹ lọ wo Ajílẹ̀jà lónìí lórí Òkìkí Premium TV. Ṣẹ́yìn náà wà lára àwọn tó ń retí part 2 Ajílẹ̀jà. Àbẹ́yìn ò tiẹ̀ fẹ́ wò rárá. Ṣé lè rate ẹ̀ ní 10/10? Ṣé rí pé àwọn àgbà òṣèré ni wọ́n kópa nínú iṣẹ́ yìí? Ó dẹ̀ nítumọ̀. Lára àwọn òṣèré tí ẹ máa rí àwọn rèé: Flaky, Títílọpẹ́ Àbẹ̀ó, Àmọ̀kẹ́ Àdé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn superstars. Ẹ wò, ẹ̀yin náà lọ wo Ajílẹ̀jà lénìí. Tẹ́ ẹ bá need part 2 ẹ máa kọ sí comment section pé we are waiting for part 2. Ẹ jẹ́ ń ṣẹnu dédé síbí lábalábí tí mo dé yìí. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti àníjọ ẹni tí wọ́n ń wá o.